Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pẹ́ni fọ́lọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run. Ó kí gbogbo wa apá kú òǹgbẹ. Kọ́lọ̀ ọba wa bu ọlá kún ọlá oníṣẹ́ ọlọ́run ọba wa. Gbogbo àyàn àfẹ́sìn. Ọlọ́ọ̀ba ṣe dáadáa fún gbogbo yín. Mo ti sálámọ̀. Àmọ́ ẹ jẹ́ ń ṣe special sálámọ̀ fún gbogbo ọmọ ìlú Ìlọrin wa. Kí n sọ pé assalamu alaikum gbogbo ọmọ Ìlọrin káàfàtàn. Àkú ọjọ́ méjì jọ mẹ́ta. Wọ́n ní kò sẹ́ni tó lè mọ létú gẹ́gẹ́ bí onílé. Wọ́n ti sọ pé àní mọ̀ ọ̀dẹ́ tọ̀ bí baálé tó lọ́ọ̀dẹ̀. Alọ́mọlú Ìlọrin ni mí. Bí àṣà ọmọ múlẹ̀ fìtínátì yóò ní wọ́n bí òun dáadé everybody lọ. Ẹ jẹ́ mi náà wí bẹ́ẹ̀. Pé nílùú Ìlọrin lénìí wọ́n bí wa dáa jùra wa lọ. Àmọ́ mo ń pariwo pé amúkùn ẹrù rẹ wọ́. Wọ́n sọ pé sàlẹ̀ lẹ ń wò wòkè àbókè lẹ ń wò wò sàlẹ̀. Ẹrù tó wọ́ lókè àti sàlẹ̀ ló ti wọ́ wà. Gbogbo ọmọ ìlú Ìlọrin pátápátá ẹ dákun torí t'Ọlọ́run ọba. Ẹ dákun ẹ wọlá àánú oṣù tá a wà yìí. Mi ò rò pé mo bẹ̀bẹ̀ báyìí rí pé kẹ́ bá mi share prógrámù yìí kó fi dé ọ̀dọ̀ ọba wa ìlú Ìlọrin. Ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn Emirates. Àní ẹ jẹ́ kó kan gbogbo àwọn balógun lára. Torí ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ yóò bá léèyàn ò dẹ àwọn dé mọ́ ojú sùnùkùn láti máa fi wo ọ̀rọ̀ sùnùkùn. Torí ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé ni. A ní Abdulrahman Muhammad Bello. Ẹ̀rí pé mo tẹnu mọ́ pọ́ ọmọ tó kún yàn sí wẹ́wẹ́ ìdójútì wọn lọ́mọ tó kú ó bàyà rẹ̀ nú jẹ́. Ọmọ tó ya wèrè ìbànújẹ́ lòun náà kó báyà rẹ̀. Abdulrahman bá kún yàn wéléwélé ìdójútì ló kó bá wa nílùú Ìlọrin wa. Bẹ́ẹ̀ ni a máa tún wò pé kò síbẹ̀ yóò ṣe bí ọmọ tó pọ̀ tẹ̀ ní rọmọ àlè nínú wọn. Abdulrahman yìí lẹ rí ẹ̀yin Ìlọrin wa ẹ mójútọ́rọ̀ àlè Fulani. Mo ti pariwo pé ní jìbìtì tó gbajúmọ̀ jù ní gbogbo àgbáláyé lórí íńtánẹ́ẹ̀tì alọ́mọ Ìlọrin ni. Ọmọ bíbí inú Ìlọrin ló pera rẹ̀. Kódà ó tún wá fọ̀rọ̀ ara rẹ̀ tì sí pé òun ọmọ àdàbíyà ni. Pélé kéwà láàjì àgbà ibẹ̀ ló ń ti kéwú. Fulani ti ń lu jìbìtì oníkọ̀ ànákọ́ o. Gbogbo ọmọ Ìlọrin lẹ rí. Ó dìgbà tó kọ wá bá bàjẹ́ tán kó tó di pé ẹ ṣe àtúnṣe. Ó kọ Ìlọrin mọ̀ tí ń bàjẹ́. Wọ́n mọ̀ tí ń bà wá ló kọjẹ́. Tá a bá fẹ́ pretend pa a fẹ́ fi rírí sáláì rí pa a fẹ́ fi gbígbọ́ sáláì gbọ́mọ̀ ni. Orúkọ ìpìlẹ̀ tí Sheikh Alimi tó fi lọ́lẹ̀ nílọrin ó mọ̀ kọ́ nílọrin jẹ́ mọ̀. Bàbá wọn lọ́la wọ ọba ìlú Ìlọrin màá ké tó sétí yín Fulani àgbà blogger kàsóńgó yéye kàkàtìnáká kàsóńgó mọ́láwé Fulani ní kàsóńgó rí íńtánẹ́ẹ̀tì báyìí. Ọba wa ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ pátápátá àti gbogbo ọmọ Ìlọrin àwọn ọmọ ìlú wa ní gba owó mọ́sálásí tí wọn ò yí kọ́ àlọ́lárí àyírábọ̀. Alọ́mọ ìlú wa nílùú Ìlọrin Fulani ni o. Fulani ni àgbà blọ́gà tó jẹ́ pé òní ò tún máa pe àwọn ọlọ́pàá kó wá arrest èèyàn. Àti wá rí pé ò sẹ́ni tó lè bá wí anílámọ̀sẹ̀ bá wí ni. Àmọ́ Yorùbá láláàárẹ̀ ìra sílé tó bá domi àgbọ̀n jáde. Asunkun sórí sì fi kun pamọ́ ni. Tí ò bá wá níkun yóò tú jáde ní kẹlẹ̀mbẹ̀. Igi ló wá tógi kò àwọn ọmọ ìlú Ìlọrin kàkàkí ànábì wàláhì mi ò ní fi Fulani lọ́rùn lẹ̀. Màá kéètò tí ó fi dé tí ọba wa ìlú Ìlọrin. Ọba wa ọba ìlú Ìlọrin mẹ́mọ́tàbà ọlọ́lá wa ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Nǹkan ò sẹ́nu rẹ̀ fáwọn ọmọ Ìlọrin o. Ojú oníjìbìtì ó ní wọ́n fi ń wo gbogbo wa. Wọ́n sì lẹ́rù kan báyìí ní mú ní búgba ẹrú.
ẹ pé àwọn àdàbíyà, ẹ pé àwọn ọmọ Ìlọrin, ẹ pé ògo Ìlọrin, ẹ pé gbogbo àwọn Ìlọrin Emirates in general, bàbá wa ọba Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀, ẹ̀yin balógun mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ nílùú Ìlọrin, gbogbo all the balógun Gàmbàrí ni àgbà gbogbo balógun fún Ìlọrin lásìkò tá a wà yìí ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Balógun Fúlàní Ẹ̀yin dà, balógun Ajíkòbí, balógun Alánàmú, kọ́lọ́ fọ̀run kí Ajíkòbí, gbogbo ẹ̀yin ọmọ ilé Ajíkòbí mo kí mo ṣe ń pẹ̀lẹ́, Ọlọ́run jẹ́ kí Ọlọ́run bá wa tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere. Gbogbo ẹ̀yin mágàjí, ọ̀rọ̀ Àlìfúlání ó ti tó mójútó o, kò é ṣe pé nǹkan tá a la kọ tí ọ̀gbẹ́yìn tá a la kọ sí. Gbogbo ẹ̀yin Dáúdù tí ń bẹ nílùú Ìlọrin, Dáúdù Àfọ́n, Dáúdù Elémèrè, Dáúdù Fàgbà, gbogbo aláǹgọ́ pátápátá, all the magajis tẹ́ ń bẹ nílùú Ìlọrin, ẹ mọ́ sùn ọkọ̀ Ìlọrin ò dáa mọ́ o, orúkọ wa ò ṣe é mú yangàn bíi ti tẹ́lẹ̀ mọ́, oníjìbìtì ni wọ́n ń pe gbogbo àwa ọmọ Ìlọrin tá a bá ti ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Ẹrú kan ló wá jẹ́ mọ́ búgbẹ̀rú o, Àlìfúlání ọmọ àdàbíyà ló gbowó mọ́sálásí tí ò kọ́. Ọdún tó kọjá lọ ní Àlìfúlání gba 2.4 million látàrí pé ẹni tó bá wíìnì. Anítà bá ń sọ̀rọ̀ Kùránì, ìlú wa ló ti bẹ̀rẹ̀, àwa ló máa fi Kùránì tọrẹ. Ọmọ kan ló wá ké Kùránì, Tajudeen lọmọ tó ké Kùránì, ọmọ kékeré ni. Àwa Ìlọrin là wá ń sọ pé kí wọ́n má ké Kùránì yìí mọ́, tó jẹ́ pé tí wọ́n fi pilẹ̀ wa ni. Ọmọ yìí wá ń wíìnì, ó ṣe ìdíje nínú current affairs, ó ṣe ìdíje nínú Al-Kùránì ìhà sórí. Ọmọ ìlú Ìlọrin Àlìfúlání ó mà tún lu ọmọ yìí ní jìbìtì. Bàbá, gbogbo ẹ̀yin PA tẹ́ ẹ jẹ́ tọlọ́láwọ ọba ìlú Ìlọrin, gbogbo ẹ̀yin sẹ́ríkì sálámà, sẹ́ríkì dírẹ́bà, mẹ̀yákì nínú fádà, ẹ dákun ẹ jẹ́ kọ́rọ̀ ẹ̀ tó bàbá wa ọba Ìlọrin létí. Tí bàbá ò bá ráàyè tẹ fóònù, ẹ̀yin ráàyè. Ìlọrin lórúkọ tó dáa mọ́, oníjìbìtì ni wọ́n fi ń wo gbogbo wa. Ibi tá a bá ti dúró pa fẹ́ báyàn dájọ́, ẹ̀rú ò mọ̀ bà wọ́n páwọn làwọn ó kọ́kọ́ kó. Wọ́n ní bọ́mọ Ìlọrin bá kó ẹ̀ ṣe bí Àlìfúlání ni, ẹ̀ gbèrọ. Ibi àbá ti ń sọ̀wẹ̀ tá à ń ṣe àárò, àwa Ìlọrin là ń ṣe tiwa kẹ́yìn, torí wọ́n ló ní jìbìtì ní gbogbo wa. Orúkọ tẹ́ ẹ wá jà fún ẹ̀yin bàbá yìí, Àlìfúlání ń kán ní pọ́npọ́, kí ni olórí burúkú torí bí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn yìí. Àlórúkọ tẹ́ ẹ jà fún nípìlẹ̀, òun Àlìfúlání ń gé ládàá lẹ́sẹ̀ pé kówó. Ọba wa ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀, mo ti ké tó sétí àwọn ògo Ìlọrin. Àmọ́ wọ́n rí pé báwọn bá ṣe fẹ́ fight Àlìfúlání ń gbéṣẹ́ wọn fáwọn bloggers. Ó ti gbé tèmi náà fún bloggers. Ibi tó tiẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ kẹsẹ̀ bọ́ ń sìn, Àlìfúfú, Àlìfgbé dọ́là òun ni, Àlìfgbowó mọ̀sán òun ni, Àlìfbáyàwó ọba sùn, Àlìfúlání ni ọmọ Ìlọrin ló pera ẹ̀. Ẹ kọ́kọ́ bá wa wádìí sẹ́jẹ̀ Ìlọrin ní bẹ lára rẹ̀, torí irú rẹ̀ ò pé méjì lórí íńtánẹ́ẹ̀tì. Irú Àlìfúlání ò pé méjì. Àlìfúlání gba owó mọ́sálásí, ó lóun kọ́ lọ́wọ́. Lẹ́yìn ìgbà yẹn làfà ọ̀tẹ́ gbé mọ́sálásí dìde. Lẹ́yìn ìgbà yẹn làmì Ọlọ́run wé sọmọ Ìlọrin o, wọ́n gbé mọ́sálásí dìde, wọn fẹ́ bà orúkọ ìlú wọn jẹ́. Muhammad Abdullahi, ẹ̀rí mọ́sálásí yẹn bó ṣe kàǹkà, wọ́n gbé jáde. Bó Àlìfúlání ń kọ́ mọ́sálásí tiẹ̀ sí. Mi ò bá wá mọ́ sọ̀rọ̀, mo rí pé lórí burúkú Àlìfúlání ọmọ Ìlọrin, Àlìfúlání ọmọ àdàbíyà, ìdójútì ló jẹ́ fún gbogbo àdàbíyà. Gbogbo àdàbíyà pátápátá tó bá ní ẹnu láti sọ̀rọ̀ tí ò bá lè sọ, ọmọ àlè àdàbíyà nìyí. Bẹ́ẹ̀ ni, tí n bá fẹ́ ní àyàfi, ẹ jẹ́ n yọ àyàfi Sànúséwù, Usman Sànúséwù. Wọ́n bá láàfáà tí ò ní jẹ́ dọ̀tí Sànúséwù ni.
gbogbo wa là mọ̀ pé sójúde balógun Fúlàní nígbà tí Sànúsẹ́wù ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ wáàsí bẹ́ẹ̀ ni alájà ò ní gbó kéyìn rẹ̀ ó ká etí lẹ́ran ó gbọ̀n ẹran ò lè gbọ̀n wó nígbà tí Sànúsẹ́wù bẹ̀rẹ̀ wáàsí owó jẹnẹrétọ̀ owó epo jẹnẹrétọ̀ ni Sànúsẹ́wù máa ń béèrè ọmọ àdàbíyà ni tá a bá ti fẹ́ parí wáàsí wọn ni ó yẹ já dáwó epo jẹnẹrétọ̀ tá a fi gbọ́tọ̀ la ibo lẹ tí wàá ra wà ní Fúlàní yìí tó ń bá fẹ́ sọ̀tàn gbèsè ayé rẹ̀ yóò láti kékeré lòun ti rin gbogbo èkó ká tóun tọrọ báárà ṣé wọ́n fi báárà ṣe yín ni ẹ̀yin ọmọ àdàbíyà alọ́màdàbíyà tó bá lẹ́nu láti lè question àlìfúlání tí ò question rẹ̀ ọmọ àlè olórí burúkú ọmọ àdàbíyà ni kàkà kí ló sọ bẹ́ẹ̀ ọmọ ìlú kan náà ní gbogbo wa bọ́mọ bàbá bá sọ ẹlẹ́ ní kó fòkó nìṣó bọ́mọ ẹ̀gbá bá sọ ẹlẹ́yà sọ́nà bòmí ẹran ọba ló fẹ́ mú sùn ọba jẹ asìtìrí báwa la lè sòdodo ọ̀rọ̀ fúnra wa gbogbo balógun mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ nílùú Ìlọrin gbogbo magajis gbogbo dáúdù gbogbo ẹ̀yin tọ́ba Ìlọrin fi ń sọlá gbogbo pa fọ́ba Ìlọrin mẹ́yàkí fada bàbá wa sẹ́ríkì sálámà sẹ́ríkì dẹ́rẹ́bà orúkọ Ìlọrin ò dáa mọ́ lórí íńtánẹ́ẹ̀tì àlìfúlání ti bà wá lójú jẹ́ ó tún ti gbá àkáǹtì nọ́mbà mi jáde báyìí ni mo fi ń pariwo sí létí o ìyá gbóǹkan mò ń bọ̀ ó mú lè fìtínà tí Ìbàdàn mò ń bọ̀ àlìfúlání ti gbá àkáǹtì nọ́mbà mi jáde kó n tún fẹ́ kọ́ Sẹ̀mílù Bàjáàjì TV station olórí ibú tó gbowó mọ́sálásí tí ò kọ́ torí tó bá fẹ́ sọ fún yín yóò ní wọ́n ń bá òun lórúkọ jẹ́ ni tó bá fẹ́ sọ fún yín yóò lẹ́nìkan ló gbẹ́nìkan dìde tó bá fẹ́ sọ fún yín ẹ̀yin tẹ́ bá fẹ́ béèrè ẹ pé bàbá Bàríkà ẹ pé PPRO fún Ìlọrin wa àfa Sàkámọ̀ ní Niger àmọ̀dílé Sàkámọ̀ Niger road ni wọ́n wà wọn àfàgbákò bẹ̀rẹ̀ wọn fèrú bẹ̀rẹ̀ ẹsẹ̀ wa ń dúró tó jẹ́ pé gbà tí wọ́n bá kún yẹn sí wélewèle tó kìkì wa bá kàn délé dóko lẹ́ ń dúró dè àtìgbà tí wọ́n ti ń lu jìbìtì tọ́mọ Ìlọrin ń lu jìbìtì tó wá jẹ́ pé òun ni ó dàgbádá bolẹ̀ tí ó máa bọ̀ bí eégún olóòlù tí ó máa bọ̀ bí eégún àtìpàkọ́ lóde tí wọn ò bẹ́ sí ẹ dákẹ́ ẹ̀ ń wá àlìfúlání wọn lálìfúlání jí dọ́là àṣewádìí rẹ̀ pọ̀ mọ́ ìlú wa ni wọn lálìfúlání jí aago tí òjò wo Amẹ́ríkà mọ́ agbẹnudákẹ́ àwọn ọmọ ìlú Ìlọrin wọn ló báyàwó ọba sùn ẹni tó sọ ó ní ẹ̀rí tó dájú lọ́wọ́ ìjọ tó sọ la gbọ́ kò síbi tó ti retract ọ̀rọ̀ yìí bóun ò wí bẹ́ẹ̀ mọ́ a ní gbogbo tí wọn lálìfúlání ṣe yìí ọmọ Ìlọrin wo ló dìde pé ẹja ṣe ìgbìmọ̀ tẹ́kótó polórí burúkú yóò bá dọ̀tí àwọn tó kù ìlú tẹ́ bá dé tẹ́ bá bọ́ ọmọ Ìlọrin kò ṣèlú gidi wọn kúrò mbẹ̀ àmọ́ gbogbo bá a ṣe wà káàkiri gbogbo kọ́ńtírì tó àjọ kan ìní ẹni ká máa kó ọmọ Ìlọrin ò tó bẹ́ẹ̀ kó kọ́kọ́ kó àjọ mọ́ o wọn ni yóò dàjọ rú wọn ni yóò ṣe alágbèédá fáwọn bíi tàlìfúlání bá a bá sì mẹ́jọ rẹ lọ lé kò sẹ́ni tó tó ọ bá wí a ní ńlá mọ̀sẹ̀ bá wí lẹ́yìn ọmọ Ìlọrin ẹgbọ́n sáà wá ló ní bá wí mọ́ ni ọba àwọn ọba Ìlọrin sẹ́ẹ̀ tó wá bá wí mọ́ gbà tí Sheikh Adamu ti lọ gbà tí Sheikh Kamaldeen ti lọ ìgbà táwọn àgbààgbà ti lọ nílé Sọláti ní Gbódòfù àníṣòṣò níbàáwí lókè ìmọ̀lẹ́ máa tẹ́lẹ̀ pé àlìfúlání kẹ́pẹ́ jòkó pé yé dojú tì á yé fagbádá bùgbẹ́ ibi tí wọ́n bá pè ọ́ sí ni kọ́ lọ àwọn afáàgánu ní ọmọ Ìlọrin ni o àlìfúlání wò ó sọ bí ó gba àwọn bloggers tó ń gbéṣẹ́ fún tó bá ń gbọ́wọ́ tí ń kọwọ́ wọ́n mọ̀ wọ́n dọ́lọ̀ mọ̀ látara wa ìwọ gbójú jáde ìwọ sọ sí ọ̀rọ̀ tá a bá ń sọ gbogbo allegation tẹ́ ẹ fi ń kọ́ máa kéwú gba góòdù ọmọ akéwú gbẹrú fúnra bàbá ni bàbá yẹn nàná rẹ ìwọ mọ̀ gbèsè fáwọn bloggers ọmọ Ìlọrin lèmi òkè ìmọ̀lẹ́ lèmi èmi challenge ẹ stage program rẹ sọ pé ó lu jìbìtì Mẹ́kà àlìfúlání gba Mẹ́kà lọ́fẹ̀ẹ́ ó sì lọ tà á ọmọ Ìlọrin gba Mẹ́kà ó lọ tà á ó lu jìbìtì alọ́mọlúwa ọmọ àdàbíyà
ọmọ kéwú bàbá Kamaldeen Alifufu ó gba 2.4 million tẹ́ tún kó lórí owó mẹ́kà fọmọ tó jẹ́. ó ti pariwo pé gbogbo ẹ̀yin tẹ́ ń pín ẹ̀bùn tẹ́ bá tún fẹ́ ṣe é lọ́dún yìí ẹ lọ gba tébù fóònù tó ti bá nọ́mbà wá. ẹ jẹ́ ká Fulani ó tó sókè báyìí. ó ní jìbìtì ní ọgbọ́n tó gbọ́n jù, ó gba dókítà nínú jìbìtì, olórí burúkú ẹ̀dá ni. àáfàá tó tẹ́tírà síwájú rẹ̀ tó gbákéwó fún un, ó dójú ti ìran àti ìrandíran àwọn àáfàá náà. ìbá àfóúnjálàbí lẹ́rí tẹ́ ń wí, àfóúnjálàbí dójú ti yàn, Fulani náà lu jìbìtì. ìdójútì ní tálà àlíbá ti tán àràmù tó kù tí wọ́n mọ̀ jẹ náà ni wọ́n ń jẹ yìí. àmọ́ tí ò bá kó bá wa ni, toró ti ń ṣàkóbá fáwa, wọn kájọ àkọ́kọ́, wọn jẹ́ ń kájọ àkọ́kọ́ mọ́. tá a bá ti fẹ́ dájọ́ èmi ní ń kó kẹ́yìn, àwọn ọmọ Ìlọrin là ń kó kẹ́yìn. tá a bá ní kí ló dé, àní ló bá kájọ kẹ́yìn, òun náà ló ṣàkọ́kọ́ ló yẹ kó kọ́kọ́ kó mi ìtajọba bẹ̀rẹ̀. ó ní ń tá Fulani ṣe lórí íńtánẹ́ẹ̀tì, ó ti dé kẹ́rù yín ó máa bà wá, torí ẹ̀ ló ní bá wí. òun lè fìtínà tí Ìbàdàn àsọwọ́ kanwọ́ ni, àsọ ní jìbìtì gbáà ní gbogbo yín. òun lè fìtínà tí Ìbàdàn sáré wá Fulani mo tún padà bọ̀. torí àbúrò rẹ̀ àkúsì sọ̀lá Polaris Bank nítorí ṣàlàyé fún wa ni pé ṣèbí péjì ẹ̀ ní òun máa ṣe kándúkándú ẹ̀rọ pé ju bó ṣe jòkó lórí àga onípákó ńlọ ni. wọ́n wá fi báárà ṣe gbogbo ẹ̀yin ọ̀màdàbíyà ni. ṣé wọ́n ṣe pé báárà fún yín ni? ṣé ẹ̀yin èé ṣiṣẹ́ ni? wọ́n ní ẹ má ṣiṣẹ́ apá yín ni, àfi kẹ́ máa tọrọ owó òdójútì. ẹ̀yin àdàbíyà, ṣé wọ́n gbé yín ṣépè pé ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ ogún yín kẹ́ fi ṣe nǹkan ni? àfi àkáǹtì nọ́mbà wa, ẹ fọ àkáǹtì nọ́mbà wa síbẹ̀. tẹ́ ẹ bá sì ṣe èyí tẹ̀ ní gbèsè nínú kọ́ńtrákìtì ọ̀hún ló pọ̀ jù. mi ò ṣe sùmùrà, mi ò ṣe sọ̀láàtì, mi ò ṣe màrìkàsí, ọmọ bíbí Ìlọrin ni mí. àfi bẹ́ẹ̀ bá máa dínà ìpé kò sọ ọmọ bíbí inú Ìlọrin ló yà kù. bẹ́ẹ̀ ni gbogbo wa la lóko, ọba ìlú Ìlọrin wa wọ́n ní oko, àmọ́ ọmọ bíbí inú Ìlọrin ni wa. ó mọ̀ lè fìtínà tí Ìbàdàn ẹ̀kọ́ àmójúbà bench warrant. ó mọ̀ lè fìtínà tí ìwọ lọ ń pe gbogbo àwọn èèyàn báyìí ní ìsìn pé ẹ dákun ẹ mójútó Taofiki tẹ̀ ti wúwo lẹ́nu rẹ báyìí. porogún yẹ ẹni tó bá ti ju bàbá ẹni lọ, bàbá lèyàn ó pè. bá lè ya ẹni bá ti ju bàbá ẹni lọ, bá mi lẹ́ pé. porogún yẹ èèyàn bá tún wájú yẹ èèyàn lọ ẹ pé mọ̀mọ́. akéwògbẹ̀rú ọmọ akéwògbà góòdù, ọmọ akéwògbà gold. ó ti wá dẹrú Ọlọ́run lẹ́nu kàfílà. ẹrú Ọlọ́run yìí mójútó ọ̀rọ̀ tó bá ọ ní kọ́ mójútó. káólà ọ̀rọ̀ àgbákò tó bá ọ lórí bench warrant ẹ ò ní kọ́ mójútó. ìwọ lọ wá pé gbogbo èèyàn pé Taofiki mọ̀ ti dìre, ó mọ̀ ti dìre. ìwọ tí nǹkan ṣe tó ń wá oògùn fún ẹni tí nǹkan ò ṣe. a ní ọmọ amúdàrú fáyí káólà ẹlẹ́rìí náà ti lọ ọjọ́ ìṣẹ̀kíyù ṣítù. ó ti di ilé ògbà ọ̀nà ògbà tí í ṣe wé àárà gbá. a ní kó kó etí odò yín náà wá nísìmí mọ́ báyìí. èmi ọmọ amúdàrú fáyí, èmi tí wọ́n bí mi dájú gbogbo ọmọ ẹlòmíì lọ. káólà wọn nílé ògbà ọ̀nà ògbà lẹ́wà báyìí, eré tètè ní teku agége lẹ́sẹ̀ yín báyìí. wọ́n yí pé ká dẹ́tẹ̀ ó mọ̀ dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbógbé, torí gbórere nílé adẹ́tẹ̀. káólà ti fẹsẹ̀ lẹ̀, ó ti wá lọ fẹnu kọ́ bench warrant tí wọ́n ń lé ìyá káàkiri. àlórí àga yín un tẹ́ ẹ̀ mọ́ ti ṣe fídíò àárín yín bẹ́ẹ̀. torí tí bàbá akéwùgbà góòdù bá ti jáde lẹ́ni tí wọ́n bá ti sọ̀rọ̀, àbẹ́mí adébárí ọ̀kan lọ́mọ ló jáde, ẹ ti ní ká pàdé yín láago 7 àárọ̀ láàárọ̀ ni. kàpílátù káólà ó dá kéèyàn mọ bó bá ṣe tó, béèyàn bá ṣe tó nílé ayé mọ ìwọ̀n ara rẹ̀. ọ̀rọ̀ ò gbọ́dọ̀ dọ̀ràn. mo lè wí, mo lè sọ lórí lásán ni, àní mo lè gún, mo lè sọ lórí wàhálà. ẹ wo káólà ní ìsìn,
kò ráyè jókòó lé mọ́ bẹ́ẹ̀tì warranty lé ká bí ṣe lé ṣẹ̀kí òṣìtú ẹ̀yin náà chẹ́ẹ̀kì ìjọ yín wò ẹ wo bẹ́ẹ̀ ṣe tó ẹ wo bọ́nà ṣe da ìdààmú sínú agbada yín jẹ́jẹ́ ní ìṣòro dòkó ẹ mọ̀ pé káwọ́lá kúrú ó sì gun ládà ó lọ ká ìṣòro. ọmọ amada rufai gbogbo tó ń post pé wọ́n fún ọ ní bench warrant àwa máa kà á ní ẹni tí ó láìkì ó láìkì ẹni tí ó bọ̀ tún lọ́ọ̀fù ẹ̀ wọ́n tún lọ́ọ̀fù ẹ̀ àbọ̀rí iye love and like lórí bench warrant ẹ̀. sọ ara ẹnìkan tó lóun ó gbà ọ lẹ́ńbẹ̀ abánidá kan ìbáni débẹ̀ àwọn tí ó wàá bọ́ débẹ̀ wọn ní mọ̀gbà tó ń da ẹnu òrófó òní ó pa òrófó nínú gbogbo ẹyẹ ọmọ méjì lòrófó bí àmọ́ tó bá ti dáàrin àwùjọ àwọn ẹyẹ yóò nílé òun kún fọ́fọ́fọ́fọ́fọ́ mọ́ ọmọ méjì lòrófó mọ́ bí kálá ò jẹ́ mọ bóun ṣe tó ni ìgbéraga ló fa ọmọ amada rufai wọ́n bí mi dáa jù lọ wọ́n bí mi dáa jà kí ó gba góòdù lọ mò ń ṣe bísínẹ́sì kó tó máa ṣe bísínẹ́sì ọ̀rọ̀ àràfá mò ń ṣe ọ̀rọ̀ skul mò ń ṣe àmọ́ ìwọ lọ́wọ́ àkọ́kọ́ dé ẹ̀wọ̀n báyìí tó bá rí pé gbogbo ẹ̀ lọ́ fi jà kí ó gba góòdù lọ àmọ́ ìwọ lọ́kọ̀ọ́kọ́ lọ bẹ òkè kúra wò akéwò gba góòdù oníbẹ̀ ṣe competition òkè kúra wọ́n sì ń retí rẹ̀ ń bẹ̀ alájà ìyá gbóǹkan umule fitinati ìyá tó burẹ́wà tó lòun fain aṣọ benefit nínú àwọn matchmaking aṣọ ọwọ́ tó bọyín ọwọ́ tó fún yín lóúnjẹ lẹ́fẹ́ gẹ́jẹ lọ́ọ̀yà ọ̀rá anú ẹkùn ọkọ̀ làpálàpá lọ́ọ̀yà yìí lọ́ọ̀yà tó ṣe làbí ọ̀rẹ́ eégún yìí bàbá kéwùgbà góòdù ló mú mọ́ kàfílà wọ́n gbéṣẹ́ fún lọ́ọ̀yà yìí ni pé kí lọ́ọ̀yà yìí kó bá wọn gba ẹjọ́ rò fún kàfílà ìyẹn káólà kàfílà ló yẹ kó sanwó sẹ́ fún lọ́ọ̀yà ló tún sanwó abẹ́ fún kàfílà gbogbo owó tí lọ́ọ̀yà yìí ní ló hẹ́mtì tán tó fi san gbèsè ẹ wá dákun ibo ni ìyá gbóǹkan sí han lọ́ọ̀yà ọ̀rá anú ẹkùn tó fi mú lọ́ọ̀yà confuse tó rárọ́ mú wọn bí apá ajá bí gbàkájá ń fọ́mọ lọ́mú kàfílà sí mi ìgbéraga ọlọ́run ò kẹ́ ọ kò gẹ́ ọ ọ̀bùrẹ́wà párí rẹ kọ̀ọ̀kan níbi párí ẹ̀sìn gèlè wa gbọ́dọ̀ bọ́ lórí àlájà ẹ wo bá àlájà ṣe sórí pẹ́tẹ́kí bí ìkúnlẹ̀ gbẹgbà ẹ wo orí àlájà oníwà múra pé Àríṣekọ́lá fẹ́ fẹ́ mi mo ní bàbá Àríṣekọ́lá alẹ́ mi ò lè fẹ́ yín bẹ́ẹ̀ lọ́kọ Mẹ́ríàmọ̀ ó lóun ò fẹ́ Mẹ́ríàmọ̀ yáyì lọ́mọ gidi ni ó pupa orí rùmúrùmú ni wọ́n wàá gbé ẹ̀kọ́ kalẹ̀ lèmi ó sọ pé ẹ̀bà ni mo fẹ́ jẹ irú ẹ̀bà tó ti gan irú ti umoli fitinati yìí a ní kò gbọ́dọ̀ sí fìlà gbọ́dọ̀ gèlè yìí ìjáàbù yìí kò gbọ́dọ̀ bọ́ lórí àlájà tó bá bọ́ pẹ́tẹ́kì báyìí lórí àlájà bí gbèyàn náà kúkú òkè bí orí sẹ́kì ìṣítù ni bó orí sẹ́kì ìṣítù ṣe rí tẹ́rí tí mo fa fìlà mórí tírípù kan ò tó lè bàbá akéwùgbà góòdù tún ti wí àwa náà wí tí tírípù kan bá tó lè ọ̀tún ní bẹ́ jáde sẹ́kì ṣàìtàn tírípù kan ò tó ọmọ síkírá ilé ẹjọ́ nìkan ló lè bá wa fòpin sí tírípù rẹ tó bá ti kọwọ́ bọ̀wé tá a rí pé wèrè tó ń ṣe yànmọ̀yànmọ̀ rẹ tá a bá ti rí pé ó fẹ́ dínkù àmẹ́yìn Ìlọrin ọmọ bíbí Ìlọrin èrò Ìlọrin ẹ mójútọ́rọ̀ Alifulani tún gbá account number míì jáde pé kí gbogbo mùsùlùmí ayé ẹ mọ̀ pé gbogbo tẹ́ bá ti ń ti ọ̀rọ̀ bọnú ọ̀rọ̀ tó bá ti lọ dúró láàfáà tó tún wá ń fi Ìlọrin kún tó ń fi mọ̀ríkàsí kún tó ń fi àdàbíyà kún ọgbà àti kó àwọn èèyàn lẹ́rú ni o Alifulani tún ti gbá account number míì jáde báyìí o ó lóun fẹ́ kọ́ Sẹ̀míù Bàjáàjì TV station ó tún ní káwọn èèyàn wá máa dáwó ìjọ Alifulani sì ti ń gba owó yìí ewé ata òtátá dì o ilé mehaya ní ń gbé nílùú Èkó kò rí búlọ́ọ̀kù mọ́lùú Ìlọrin òun àtìyàwó rẹ̀ Mọ́túnráyọ̀ àfi kí wọ́n bólóde abólóde fẹ́ lójú wa abólóde fẹ́ lójú bísímìláyè yẹn wa bísímìláyè àtúngbé tuntun dé Ọlọ́run bó ṣàánú àwa Alifulani bọ́ síwájú ìyàwó rẹ̀ tẹ̀lé Ànítúnráyọ̀ náà tẹ̀lé àwọn láyà bóde aya bólóde fẹ́ lójú
abolóde fẹ́ lójú mo ti ń bá káàkiri nìyẹn o abolóde kan lápá abolóde fẹ́ lójú tó gbogbo bí tó bá dé kò ní jókòó sẹ́yìn yóò múra oníjìbìtì ó tún múra pé òun fẹ́ bọ́ síwájú kò é sí orúkọ ara rẹ̀ orúkọ Ìlọrin ni àwọn àfà Ẹ̀gbá lójókòó yìí àwọn ẹ̀fà Abẹ́òkúta ní àwọn àfà kìnnìkan àfà Ìlọrin ni ẹjọ́ bọ́ síwájú oníjìbìtì Fulani oníjìbìtì ó ní o wọ́n ní jẹ́jẹ́ mo jókòó mi kì í jẹ̀bi ẹjọ́ ni Yorùbá wí ó tún láyọ̀ ìyàwó Fulani ìwọ fẹ́ wò pé jẹ́jẹ́ lọ jókòó rẹ ọ̀rọ̀ kan ọkọ rẹ ni o Fulani ní gbé fọ́ìsì ọkọ àtìyàwó káàkiri fáwọn blọ́gà wàláì òun ní tẹ gbogbo bọ́tìnì káàkiri báwo ni ò ṣe wá ní kan Túnráyọ̀ tóró ṣẹlẹ̀ lálákọ̀ọ́kọ́ tẹ́ bá rántí tí mo Túnráyọ̀ bá rántí dáadáa nígbà tẹ́ ń sunkún káàkiri pé ẹ̀ mọ́wọ́ ẹ̀ mẹ́sẹ̀ tí wọ́n involve ẹ nínú ọ̀rọ̀ àmọ́wọ́ àmẹ́sẹ̀ ò sí mbẹ́ o ọkọ rẹ bá ti ń fìrù fọn náà nìwọ náà máa forí jóná o nígbà nìsíní mi ò tí ì kọwọ́ bọnú ọ̀rọ̀ yín mo Túnráyọ̀ ìyàwó Fulani tẹ́ bá ń gbọ́ pé ó wà digbí ọ̀rọ̀ rẹ̀ wà digbí tẹ́ bá gbégẹ̀ sí ẹ̀ lápá tàbájọ kí ẹsẹ̀ bọnú ọ̀rọ̀ yín ìyàwó Fulani àní ó dá ọkọ rẹ̀ jòkó kalẹ̀ wá bí léèrè pé àwọn bloggers wo ló lọ ń gbé ló ń gbé fọ́ìsì ọkọ àtìyàwó fún iná ò ní jólóko mọ̀jàmọ́lá yóò ròyìn nílé ni tí iná bá ń jólóko ẹ rí i pé pápá yóò máa sọ sínú ilé gbogbo bó ń ṣe ń rò pé òun smart ẹ mọ̀ mọ àwọn ẹni tẹ́ ń bá tó mo Túnráyọ̀ aya Fulani ẹ mọ ẹni tẹ́ ẹ bá dúró sẹ́rí màá gbẹ̀yìn yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ mọ bí ẹ ṣe ń gbọ́ òwú màá gbẹ̀yìn yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí wàá fìlì ẹ̀ lélẹ̀ wàá fìlì ẹ̀ wàá láìkì ẹ̀ ìwọ gan lọ́ọ́ mọ̀ ṣíà ẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ torí báyìí ṣe dúró pẹ́yìn lè yẹ̀yẹ́ èèyàn wọ́n ní àgbàlagbà tó bẹ̀rẹ̀ tí ń dẹsà òkété Ọlọ́run ọba ń dẹ̀ dí òun náà ṣébọn náà sì di sókè Túnráyọ̀ ìyàwó Fulani ẹ gbádùn mi ẹ mọ bóyìnbó ti ń gbádùn sìgá ẹ mọ̀ gbádùn mi o bóyìnbó ṣe gbádùn sìgá tó aya Fulani wàá mọ̀ gbádùn mi o bóyìnbó ṣe gbádùn sìgá tó aya Fulani lọ́pẹ́lọpẹ́ ọ̀kan lọ́mọ òun lọ́hún jẹ́ mo fẹ́ máa kó bu ọ́ àti ó ṣenú àwẹ̀ àti kò ṣenú àwẹ̀ tó lè mi ń sọ fún ẹ́míà pé àwa la lè mójútó ra wa kò sílùmí tó lè sọ̀rọ̀ Ìlọrin àwa Ìlọrin òhò àkóbó tó ra pọ́n lu wálé àfáà Límì tó tẹ Ìlọrin àfáà Límì tó jẹ́ àgbà àfáà nílùú Ìlọrin aláàfáà yìí ò jọba Abdulsalam ló jọba àkọ́kọ́ nílùú Ìlọrin ó kú tán ní sítù jọba Ọlọ́run fi ọba jíjẹ ó fi compensate ìjẹ́ àfáà nílọrin ni ẹ wá jẹ́ kí gbogbo ṣewu gbogbo alifa gbogbo tó ọba lù nífa ọba déwájú lọrin tó déwájú ọba lù lọrin ọkùnlẹ̀ síbẹ̀ ni ìpìlẹ̀ wọn àfáà ní ìpìlẹ̀ wọn àwọn adójútì ni tí ò jẹ́ arájọ àkọ́kọ́ kó ìmọ̀ ó ti sú wa àrájọ kó mọ́ bẹ́yẹn bó bá pé 1000 tí ń dájọ́ ọmọ Ìlọrin ní òkú kẹ́yìn bọ́ba lọ fẹ́ kọ́kọ́ kó ó ní jìbìtì lẹ́ẹ̀fì kẹ́yìn rẹ̀ ó ní jìbìtì níyẹn ẹ̀yìn ọmọ Ìlọrin Fulani ló sọ àdó ní jìbìtì ọba wa ìlú Ìlọrin gbogbo balógun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo Dáúdù gbogbo Magajis ọ̀rọ̀ Ìlọrin tí mo tó mójútó ẹ má jẹ́ ó dìgbà tí wọ́n bá ń dún bú èèyàn tó kìkì wá bá wá kán gbòò kó tó di pa mójútó ọ̀rọ̀ ara wa o àdìómùrì tádọ̀ bàbá ń Bàrígà ti gbìyànjú o àkúùsì sọ̀lá Polaris Bank ní ó gbé jáde ó kọ bàbá Bàrígà ò gbọ́dọ̀ wọ ẹnu rẹ̀ mọ́ wọ́n ti fìdá hàn ó ti gbúrò kékúra alọ́ ti mọ nǹkan tí ń bẹ ní Mandala ìgbà tó padà dé ẹ rí i pé wọ́n fún lọ́pọlọ òun ló sọ àdó ológógóró Ìlọrin àwa mọ̀ bóyá ológógóró tí wọ́n ń pè á bóyá ògógóró yìí náà ló wọ orí Abdulrahman Muhammad Bello tó fi lọ pa Afsọ ọ̀rọ̀ wa ti mọ́ tó mójútó bàbá ń ṣe emirate nínú ìlú ẹja ṣe emirate on internet kí wọ́n mójútó àwọn èèyàn Fulani tún ti gbé account number jáde ẹ̀yin ọmọ Ìlọrin ẹ mójútó ọ̀rọ̀ Fulani o bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí mo kí wa ẹ̀mí wa ò rẹ̀ yín oṣù
Fulani mi ò tí ì dé rárá o àwùsù là ń ṣe yìí o à ń test microphone ni mi ò tí ì dé lórí ọ̀rọ̀ rẹ o máa kó ọ jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ á pè lérí ọ̀sán kódà á tún pè lérí alẹ́ á tún pa àwọn oníwákà ó ní rébèrèbè pé wú rébèrèbè pé wú àní bísímì láàyè èèyàn wa ẹ̀wá wa Fulani ọkọ̀ tó ráyọ̀ ni wọ́n tún ti bẹ̀rẹ̀ orí burúkú èyí tán ṣe láwẹ̀ èsì wọ́n tún ti ń bẹ̀rẹ̀ omi ìfa ẹ̀jẹ̀ amójútó èèyàn wa ọ̀rọ̀ Fulani ó gbà mójútó subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. kàkàkí o akékaka kọlọ́rọ̀ ò gbọ́ kọlọ́rọ̀ bá gbọ́ ẹbí èmi pé kí lọ́rọ̀ ní tó fẹ́ ṣe masha Allah aula wala quwata illa billahi al-aliyyil azim.